Ẹ káàárọ̀ o, ẹ káàsán, ẹ káalẹ́. Orúkọ tèmi ni Tẹ́ní ọmọ ológo. Mo dẹ̀ gbé agbẹnusọ lórí Tẹ́ní ọmọ ológo wa. YouTube mi Tẹ́ní ọmọ ológo náà ni. Mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ fún ilẹ̀ Yorùbá tí ó ń jìjàǹgbara àti dádúró. Mo ń fi àsìkò yìí rọ àwọn ènìyàn wa tí wọ́n ń lọ sílùú Benin Republic láti mọ nǹkan tí wọ́n bá fẹ́ sọ àti láti ṣe. Ẹ má jẹ́ ká ṣe ìpátá, ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan. Ibi tí wọ́n bá ní kí gbégbé wá gbé, ibẹ̀ ni kó gbé. Ẹ jọ̀wọ́, mo bẹ̀ yín lọ́kùnrin lóbìnrin. Ẹ má jẹ́ ká jà, ẹ má jẹ́ ká da nǹkan rú. Tí wọ́n bá ti ní báyìí ní ká ṣe, bẹ́ẹ̀ ni ká ṣe. Ẹ wo ọ̀rọ̀ tí lọ́ọ̀yà wa sọ lẹ́nu. Ẹ jọ̀ọ́ fún àǹfààní bàbá wa Ọmọ Adéyẹmọ láti kúrò nínú wàhálà tí wọ́n wà. Ẹ dákun, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́. Ibi tí wọ́n bá ní ká dúró sí ni ká dúró sí. Àwọn tí wọ́n dẹ̀yàn bí adarí ìyẹn director tán máa direct yín nínú bí ẹ bá ṣe dúró. Ẹ jọ̀ọ́ àwọn coordinator tá a yàn sílẹ̀ fún yín, ẹ jẹ́ ká gbà sí wọn lẹ́nu. Ẹ má jẹ́ ká ṣe jàgídíjàgan láàrin wọn. Ẹ jọ̀ọ́, ìlú Benin Republic kò kí í ṣe ìlú Nàìjíríà tó jẹ́ pé àní gbọ́ràn síra wa lẹ́nu. Ẹ dákun, ẹ dẹ̀ ṣọ́ra kẹ́ mọ tẹ́ bá sọ torí àwọn alamí tí wọ́n máa darapọ̀ mọ́ yín. Ẹ jọ̀wọ́, ẹ má jẹ́ ká jà torí bàbá wa Ọmọ Adéyẹmọ tí mo dẹ̀ nígbàgbọ́ wípé lágbára Ọlọ́run Elédùmarè bàbá yìí máa kúrò nínú ìṣòro tó wà àti nínú ìdààmú. Orúkọ tèmi lẹ́ẹ̀kan sí náà ni Tẹ́ní ọmọ ológo. Ẹ ṣé púpọ̀. Bye.